Ẹ kú dédé àsìkò gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi. On a very quick one, I want to talk about this issue of domestic violence. Ẹ wo, women, we are really going through a lot. Kò yẹ ká kó tún wá jẹ́ wípé nínà wọ́n nà pa látún máa gbọ́. I've always been saying this and I'll keep saying it. I'm going to tell you now that any relationship, be it ẹ ti fẹ́ra yín for donkey years, be it ẹ ṣì ń cut lọ́wọ́, tó bá ti ń mú nínà dání ẹ gbàgbé ẹ̀. Ìwọ obìnrin, ìwọ ń sọ fún mi wípé bí bọ̀bọ́ yẹn ṣe ń nà ẹ́, that is when you keep loving him. Are you crazy? Ṣórí ẹ ò pé ni, ṣórí ìgbà tó bá nà ẹ́ pa ni. It's a lie between me and you. Kò sí bí ọkùnrin ṣe fẹ́ máa dáwọ́lé obìnrin tó máa nà tó. Ìfẹ́ tẹ́ ẹ bá ní síra yín bó ti wù kó lágbára tó máa depreciate on daily basis ni. So ṣé ẹ wá fẹ́ dúró sínú relationship tí tán fi máa nà yín pa? Ṣé rí gbogbo àwọn tó ń sọ wípé ó ti ṣẹlẹ̀ rí bó ṣe ń ṣẹlẹ̀ láyé àwọn bàbá wa ni ayé àwọn bàbá wa wọn kì í nà ìyàwó wọn báyìí o, wọ́n máa ń take care ìyàwó wọn. Ṣé rí àwọn ọkùnrin tá a ní lóde òní yìí, ẹranko ló pọ̀ jù nínú ètò pọ̀ nínú wọn. I am not sorry to say it. Àtèmi àtẹ̀yin a mọ̀ pé ẹranko ló pọ̀ jù nínú wọn. Ẹ sọ fún mi báwo lèèyàn ṣe máa fẹ́ obìnrin sílé, obìnrin tó ń bí ọmọ fún ẹ tó dẹ̀ máa nà, tó fi máa nà débi àná pa. How would you feel? Tẹ́ bá ti ń rí pé relationship ti ń mú nínà dání, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká yẹra. Ṣé rí ilé ọkọ mi àárọ̀ ni máa kú sí, ó gbé onítọ̀hún ni o. Ẹni tí ò bá gbé kó bẹ́sẹ̀ ẹ̀ sọ̀rọ̀. Ṣọ́ra àwọn tó ń sọ wípé kó máa faramọ́, àwọn náà máa sọ fún ẹ tí nǹkan bá ṣẹlẹ̀ tán pé àwọn ò mọ̀ pé ó le tó yẹn, ìgbà tó mọ̀ pé ó le tó bẹ̀ kó bá ti kúrò ńbẹ̀. See, in as much as I'm advocate of peace, mo máa ń so yìgì ni mi kì í tú yìgì. Tí nǹkan bá ti ń rí báyìí tó bá ti ń do ní nínà, aluki alupa, ẹ jẹ́ ká yẹra. Then tí mo bá wá sọ fún ẹ wípé ìwọ obìnrin kó yẹra nílé ọkọ ẹ, for the fact pé ó yẹra nísìn kò sọ wípé wà tọkọ ẹ ò lè fẹ́ra mọ́ náà. Ṣó mọ̀ wípé ọkùnrin lè má mọ ìwúlò ẹ̀ gan nínú ilé tó fi ń nà ẹ́ bẹ́ẹ̀ yẹn, yẹra fún. Ẹ fọmọ ẹ̀ sílẹ̀ fún. Ẹ sọ pé torí ọmọ is a lie o. Láàrin èmi àtẹ̀yin torí ọmọ kọ́ la ṣe ń dúró nílé ọkọ ẹ fọ̀rọ̀ sílẹ̀. Tẹ́ bá kú dànù ọmọ ẹ máa live life wọn. Wọ́n máa gbé wọ́n dẹ̀ máa wà successful. Ẹ máa sọ pé torí ọmọ. Nǹkan mẹ́ta ni ò kí ń jẹ́ kóbìnrin fẹ́ kúrò nílé ọkọ. Nǹkan àkọ́kọ́ tọkùnrin yẹn bá lówó lọ́wọ́, ẹ ní fẹ́ kúrò ńbẹ̀, ẹ fẹ́ kúrò nílé owó, ẹ fẹ́ kúrò nílé ọlá, ẹ jẹ́ kó sanwó ẹ̀mí yín tán fi máa lù yín pa. Ṣé ti gbọ́? Ẹlẹ́ẹ̀kejì tí ò kí mọ́bìnrin kúrò nílé ọkọ, wọ́n á ní kí láyé fẹ́ wí, kí láyé fẹ́ sọ. Most especially with the people in the entertainment industry, wọ́n á ní kí láyé máa wí, kí láyé máa sẹ́ wọ ẹni tó bá kà lẹ́nu máa ro. Let them say. Ìpàkọ́ ògbọ́sù tí náà orí ẹlẹ́gàn ló dàrú, for goodness sake. Ẹ jọ̀ọ́ torí ìtọ́lọ́run ẹ má yẹ ká kú sájẹ́ àdí. Cut! Me wey don dey hungry. Èmi gan-an, òyì ti fẹ́ máa kọ́ mi. Everybody knows say I be real person, even for my acting. Na original. Enjoy my people. As na dey see me so, I no dey joke with anything wey dey bring real flavor, totori nutrition, and better taste. Like my Checkers custard milk 3-in-1, the original, better, and real custard. Can someone get these two out of my set now? Real they know real, original they know original. This na the real custard. Checkers. Na correct custard be that. Tó bá ti mú nínà dání, ẹ kúrò bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta tí ò kí mọ́bìnrin kúrò nílé ọkọ, obìnrin tí ò bá níṣẹ́ lọ́wọ́, ọ̀lẹ. Tó ti believe pé òun ò lè dá nǹkan kan ṣe, tó ti believe pé tóun bá kúrò nínú ilé, báwo lòun ṣe fẹ́ jẹ, báwo lòun ṣe fẹ́ mu, ní tí ò kí ń jẹ́ kó kúrò ní ẹ. Then obìnrin mi ò kí ń ṣọ̀lẹ. Àtijọ́ tọ́kọ ti fẹ́ lọ́kọ ti sọ fún pé òun ò fẹ́ kó ṣiṣẹ́. See, any man that asks you not to work wants to enslave you. Ó fẹ́ sọ ẹ́ dẹrú ni. Nǹkan tó dẹ̀ fẹ́ ṣe lélẹ̀ kó o má lè rọ́wọ́ mú lọ sẹ́nu, kó o má lè rọ́wọ́ yọ láàrin ẹgbẹ́, kó lè jó ló máa control gbogbo life ẹ pátápátá. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn tó fi sọ pé kó o má ṣiṣẹ́. So in as small tó bá mọ̀ wípé you can always start all over again. Kò mọ̀ kí mú yan sí now.
start all over if you can start all over. Quit that marriage. Sori tí ọkùnrin tó bá kúrò lábẹ́ ọkùnrin tó bá padà mọ̀ wípé òun ti miss ìwúlò ẹ, he will call you back. Gbogbo rádaràda nínà tó ń ṣe wá rí pé kò ní sírú ẹ̀ mọ́. Ẹ kúrò níbẹ̀, ẹ sì lè padà síbẹ̀. Ṣé rí torí ọmọ tẹ́ bá kú dànù, ọmọ yẹn máa leave o. Ó dẹ̀ máa wà okay. Ẹ̀yin ọkùnrin mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé àwa obìnrin we are really going through a lot. Nínà kọ́ ló yẹ kẹ́ ẹ fi máa sẹ̀sùn oore fún wa. A máa wá bẹ́ ṣe máa jẹ bẹ́ ṣe máa mú iṣẹ́ owó lásán lẹ́yìn ló ń ṣe wá. Women are taking responsibility of the house. Tọ́mọ bá dá ẹ máa ní ti bàbá ni, tó bá kú díẹ̀ ká tó ẹ máa ní ti ìyá ni. Obìnrin ló ń tọ́jú ilé, ló ń ṣe gbogbo nǹkan nínú ilé pátápátá. Iṣẹ́ owó lẹ́yìn ló ṣe wá. And don't forget bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ náà níyàwó yín náà ń ṣiṣẹ́ láti assist yín nítorí pé ẹnìkejì yín ni. Nígbà tó bá na ẹnìkejì ẹ pa, ta ló fẹ́ràn yín lọ́wọ́? Ṣé o mọ̀ wípé ká máa ríra wa, ká ṣì máa bínú síra, ká máa ṣe gbáǹkú síra, ó sì pè wájú pé kíkú mú ẹnìkan lọ nínú èèyàn méjèèjì ni. Ẹjọ́ torí t'Ọlọ́run, ẹ̀yin obìnrin, ẹ sọ̀rọ̀ jáde, ẹ máa sọ̀rọ̀ jáde. Ẹ wo àwọn counselors kan wà, àwọn inspirational talkers kan wà, àwọn pastors kan wà, imam kan wà, àfáà kan wà tán máa sọ fún yín pé kẹjọ́ kó pa síbẹ̀. Ẹ má jẹ́ kán nà yín pa o. Ẹ má jẹ́ kán sọ yín dà láàbò ara o. Odidi lẹ délé wọn o. Wọ́n rí yín ẹ̀dá ẹdúró dáadáa náà ṣe pé iná ṣe fẹ́ tẹ́ bá ti dà láàbò ara kò sẹ́ni tó máa fẹ́ yín mọ́. Kí ni mo sọ? Kò sẹ́ni tó máa fẹ́ yín mọ́. Please be yourself. Ẹ fẹ́ jèrè ọmọ, ẹ fẹ́ jèrè ara yín. Ẹ mú kan bẹ́ẹ̀ o. Tẹ́ bá fọ ọmọ ọkùnrin sílẹ̀ fún tó bá ti lè dá tọ́, tó bá dẹ̀ jóbìnrin mi ló fẹ́ kó bá tọ́. Fine, all well and good. Tó mọ bá ti dàgbà, àwọn náà máa dàgbà, wọ́n máa di òbí. Wọ́n máa mọ ọ̀tún yàtọ̀ sósì, wọ́n máa mọ èyí tó dá, wọ́n máa mọ èyí tí ò dá. Bó ti wù kẹ́ ẹ bàyàn jẹ́ tó fún yàn, tẹ́ bá padà súnmọ́, ẹ máa padà mọ bó ṣe rí. The issue of domestic violence, it's getting too much. Obìnrin, ẹ máa sọ̀rọ̀ jáde, ẹ má kú sájẹ́ àdì o. Ikú ò ní pa wá, àrùn ò ní ṣe wá. Ìbànújẹ́ ò ní fi lé wa dọ́ṣọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. A ní dá láàbò ara o. A ní kú fọ̀tayọ̀, a ní kú kú ọ̀wọ́wọ́, a ní kú kú òjijì, a ní kú ní rèwerèwe o. Àánú Ọlọ́run á máa bá wa gbé. Princess Ọláwùmí Jẹ́gẹ́dẹ́, I remain yours forever. Thank you.